Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa máa ń dì, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá ṣe rí arákùnrin kan yìí, òun ló yẹ kó máa kọ orin orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́, orí ìyá ẹlẹ́kọ̀ọ́ ti kó yọ o. Orí ìyá rẹ onígi ó ti kó yọ. Àkọ́kọ́ náà congratulation, mo kí gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re nítorí wípé Ọlọ́run bá yín ṣe, eléyìí ò rà kò rà mọ́tà, eléyìí ò rà sọ̀hún. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn agbésùmọ̀mí ni o, wọ́n padà ṣíjú àánú wò last pé wẹ́ àkúkú àmọ́bí tọ́mọ tí wàá múnà ọmọdé ọba ṣíjú àánú wò. Àwọn agbésùmọ̀mí ti padà dá olórí ọ̀dọ́ sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n ti dá olórí ọ̀dọ́ sílẹ̀. Àyìn olórí ọ̀dọ́ èyí tí wọ́n ní kó san 100 million naira wọ́n ti dá a sílẹ̀ o. Ṣé ẹ rí báyìí? Ṣé ẹ rí bó ṣe ń lọ? Mo bẹ́ẹ̀ yọ̀, mo bá ọ yọ̀ torí ṣe rí ajá tó bá wọlé ẹkùn tó bọ̀ ó jẹ́ kó kájá náà kú oríire. Bẹ́ẹ̀ ni òun ló mọ tójú òun rí ní ọ̀nà, òun ló mọ tójú òun rí láàrin ọjọ́ náà, láàrin ọjọ́ méjìlá òun ló mọ ohun tójú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni Afẹ́nifẹ́re National Youth Leaders ìyẹn Ẹniọlá Ọlájù ní has regained his freedom. Bẹ́ẹ̀ ni ó ti gba òmìnira rẹ̀, wọ́n ti dá a lẹ̀. Ẹ jẹ́ ká bá a dúpẹ́ torí mo mọ̀ pé orí ẹ̀ ló kó yọ, àbí orí ẹ̀ ló kó yọ. Ṣé bá ń tà sọ ni mo sure pé dídé tí Ọlọ́run mú ẹni yìí dé, ó fẹ́ kó wá la ọ̀nà fún òmìnira wa ni. Ó fẹ́ kó wá kígbe síta káwọn ìjọba lè mọ̀ pé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èrò. Àkọ́kọ́ ni wípé ṣé ẹ rí, mo mọ̀ pé tó ti dé sìn a ti mọ̀, òun ká ti realize láti gbà wípé kò sí ìkọ̀kọ̀ mọ́ lórílẹ̀‐èdè. Ojú òun náà á ti là, á ti rí pé orílẹ̀‐èdè ti tán. Òun ká tó bọ́ta, tó bá jẹ́ pé bó ṣe wà yẹn ó máa bọ́ta, ó sì máa bọ́ta sọ̀rọ̀ nítorí ohun ojú mi rí ni ọ̀rẹ́ ẹnu mi kò lè sọ, ẹnu ò lè ròyìn tán nítorí wípé òun ló mọ tójú ẹ̀ rí fódìdí ọjọ́ méjìlá èyí tó fi wà ní àhámọ́. Ṣé bára tá à ń sọ rèé, èyí náà rí Ọlọ́run ló bá ṣe o tó fi gbà tó fi bọ́. Ó yẹ wá sọ fún mi tó bá jẹ́ pé ó gbé sọ̀hún kó tó yẹ bóyá wọ́n pa sí ọ̀hún, ṣé mọ̀ pé kò sí kan tó fẹ́ dà. Ìyẹn ò ní káwọn Afẹ́nifẹ́re má tẹ̀síwájú àti yan lórí. Bàbá Bánjọ gan tó kú gan, wọ́n ti ń tètè, ẹlòmíì ti tètè jáde tó túmọ̀ sí wípé kò kí ẹ̀ àwọn arábí yìí wọ́n rán wà, àwa là ń dára wa láàmú, wọ́n kí ẹ̀ torí tó bá jẹ́ pọ́ kí ẹ̀ ni oríṣiríṣi ìgbésẹ̀ à ń pariwo pé ètò ààbò ìlú ò dáa, ètò ààbò ìlú ò dáa. Ẹrù bóyéré ni ìgbà tí ò ti dé tòsí náà, ó ti dé ọ̀dọ̀ olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re. Mo sure pé gbogbo wọn máa ṣe kíni, wọ́n máa sowọ́pọ̀ láti gba òmìnira wa. Now bàbá gbogbo nǹkan tá à ń pariwo nìyẹn pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ jẹ́ á sowọ́pọ̀ ká gbalẹ̀ wa, ẹ jẹ́ á sowọ́pọ̀ ká gbalẹ̀ wa. Ṣé bó ṣe máa ṣe rèé, ẹ jọ eléyìí orí kó yọ ni o. Ṣé rò pé mo ò ní ṣiṣẹ́ mi mọ́ ni? Bẹ́ẹ̀ ni, ẹ má rò bóyá wọn ò ní ṣiṣẹ́ mi mọ́ nítorí ṣé bá ṣe máa wòrè táwọn agbésùmọ̀mí, àwọn amúniṣẹ́rú, àwọn ajínigbé, ṣé bá ṣe máa wòrè tí wọ́n fi máa darí ilẹ̀ wa. Ìjọ́ wo ló fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́, ìwà ìdójútì nílẹ̀ Yorùbá? Ìjọ́ wo ló fẹ́ dẹ́kun ẹ̀ tó jẹ́ pé à ń gbé ní pa, à ń gbé ní ṣòwò,
à ń jínigbé fi gbowó ẹ wá rí mi ìdẹ̀rẹ́ wọn bú o mi ò ráwọn agbésùmọ̀mí bú nítorí pé bí kò ṣe ọ̀pọ̀lọpọ̀ olówó àti bọ̀rọ̀kìnní àárín wa bẹ́ẹ̀ ni o olówó àti bọ̀rọ̀kìnní àárín wa ni ọlá àwọn nǹkan wọ̀nyí làwọn wèrè yìí fi ń mí torí tí kì í bá ń ṣe pé alápá ń rapá ẹlẹ́sẹ̀ ń rẹsẹ̀ olórí ń ra orí ẹjọ́ kí lọ́mọ alápatà tó ṣiṣẹ́ alápatà èèyàn kí ló fẹ́ máa jẹ tó túmọ̀ sí wípé àwọn kan náà ló ń gbé wọn ló ń pọ̀n wọn lọ́lùlù máa jó lọ mò ń wẹ̀yìn ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa bó kó lọ fà ẹjá kàtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni Yorùbá Nation ló lè ṣe o olúwo ṣé o bàbá adúpẹ́ o nítorí pé ó tún mọ́mọ́ rẹ padà láyọ̀ àti àlàáfíà látọwọ́ ọ̀tá ó dá a padà ó jẹ́ kí ọ̀tá ńlá kọ́ yayọ̀ lórí ẹ̀ we thank God Father for saving his life bẹ́ẹ̀ ni o Nigeria government ẹ dákun ẹ wá àtúnṣe sí o ẹ má gbà bọ́ọ̀dẹ̀ láti máa pa wá o bẹ́ẹ̀ ni ẹ má gbà bọ́ọ̀dẹ̀ láti máa pa wá láti máa ẹ̀mí wa wéwu lórílẹ̀‐èdè gbogbo ẹ̀yin oníjẹkújẹ olójú kòkòrò ẹ̀yin ni Ọlọ́run ni ọ̀rọ̀ ọ̀hún wá ṣe ọwọ́ àtòrí yín bà bẹ́ẹ̀ ni o Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o Olúwa ẹ mà ṣe o adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pé òkun Ọlọ́run Elédùmarè Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o congratulations to you Mr. Eniola Ọlájúní bẹ́ẹ̀ ni inú mi ti ẹ̀dùn ajá tó wọlé ẹkùn tó bọ̀ ni akọ iṣẹ́ ló ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ sì tún pariwo one Nigeria we stand gbogbo ẹ̀yin tẹ́ sì ń claiming one Nigeria ṣe ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe ti rí ṣèbí ara tá à ń pariwo pé kẹjẹ ká bọ́ nìyẹn ẹ já dìde fún Yorùbá Nation kómìnira wa kó lè dájú bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ẹ ti support Yorùbá Nation ni ṣé ẹ mọ̀ pé àwọn gan ò ní fẹ́ wùwá làbí ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi bá ṣí ẹ̀ tó bá jẹ́ ọmọ ọmọdé yẹn mọ̀ ọkọ̀ Fúlàní fúnra rẹ̀ ẹ wo wọn ní fẹ́ kọjá yìí wọn ẹ bá wa like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹjọ́ yàwó yẹn lọ́tí ló sì pé Yorùbá Nation òun nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹ ṣu àtẹlẹsẹ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn dé òun láwọn dé bá o God bless Yorùbá Nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.